Ẹ̀yin tèmi, ẹ̀yin tèmi, ẹ̀yin tèmi. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ṣó yé yín? Lẹ́ẹ̀kọ̀ọ̀kan, mo máa ń fẹ́ dá sí ọ̀rọ̀ báyìí. Torí àwọn ẹlòmíì náà ń tẹ̀lé mi nítorí ìwọ̀nba aproko tá mọ́ ń ṣe báyìí. Ẹ̀yin tí tèmi, kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ o. Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Ìgbà tí mo rí kíní mo ní, Yorùbá AI, Yorùbá AI, Yorùbá AI kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ o. Tàbí ṣùgbọ́n àbí AI, ẹ má ṣì mí gbọ́. Mi ò kí ń ṣe enemy of progress. Mi ò dẹ̀ kí ń ṣe abatẹnìyàn jẹ́. Mi ò kí ń ṣe at all, ẹ má ṣì mí gbọ́. Èmi máa ń fẹ́ ìlọsíwájú ọmọ ènìyàn. Mo máa ń fẹ́ ìlọsíwájú ọmọlàkejì. Ẹ̀yin tí tèmi. Hey, hey, hey. Àbí Mr. Ayanwale kọ́ ni mò ń rí yìí. Tí bàámi Wasiu Ayinde Marshal tí wọ́n ń kì í, that is, after all this drama, after all this dragging, Mr. Ayanwale, we need explanation. Ẹ lè fi pé kò necessary, we need explanation. Nítorí pé kíni, àwọn èèyàn ti tẹnu bọ̀rọ̀ yìí ju bó ṣe yẹ lọ. Àwọn èèyàn ti bí, like seriously, ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ọkọ àtìyàwó. Ẹ̀yin tèmi, ó mọ̀ lágbára o. Wàláì, mo shocking. Mr. Ayanwale, báwo lẹ ṣe, báwo lẹ ṣe gbà á, báwo lẹ ọ̀nà wo lẹ gbà. Bàbá wa Wasiu Ayinde Marshal, Mr. Wasiu Ayinde Marshal, báwo lẹ ṣe, báwo lẹ ṣe gbé gbà, kí ló dé gangan, báwo lẹ ṣe rí ṣe. Drama yẹn pọ̀ lọ́dún náà, àbí kí ni mo ti ẹ sọ yìí, àbí báwo. Tí n bá rántí vividly, ó dàbí pé mo fẹnu sọ̀rọ̀ yìí, èèyàn kan tèmi wá sọ fún mi pé, Ajia, wo gbàgbé ẹ̀, wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀. Wàá rí pé arákùnrin yóò padà. Ṣebí Chief Wasiu là ń sọ. Èmi kàn wò pé ìgbà tí mo ṣe fídíò yẹn, there's no much review. Mo kàn delete fídíò yẹn ni. Báwo lẹ ṣe, báwo lẹ ṣe gbé gbà. Ẹ tẹjú èèyàn púpọ̀ mọ́lẹ̀ o. Pẹ̀lú appearances yìí on stage, tẹ wá rẹ́rìn músẹ́ bí ìka èèyàn yìí, Ayanwale. Tẹ wá rẹ́rìn músẹ́ bí ìka èèyàn yìí, báwo lẹ ṣe. We deserve explanation. We deserve explanation. Ẹ̀yin tèmi, kò yà mí lẹ́nu because ẹni tèmi yẹn sọ bẹ́ẹ̀ náà, ó dẹ̀ wá rí bẹ́ẹ̀. Mo wá tó fi kíní kọ́gbọ́n ni o. Mo fi kọ́gbọ́n ni. Ẹ̀yin tèmi, ìwọ tó bá lè kọ́gbọ́n lórí ọ̀rọ̀ yìí tí ẹ bá ẹ. Ìwọ tó bá lè kọ́gbọ́n lórí ọ̀rọ̀ yìí, wọ́n ti jù ẹ́ sí abẹ́ box, abẹ́ mọ́tò, wọ́n ti tẹ̀ ẹ́ pa. Ìwọ tó bá lè ronú pẹ̀lú ọ̀rọ̀ yìí, oh my God. But sincerely, inú mi dùn pé like they've been able to settle their differences. Ẹ̀yin tèmi, eléyìí náà kọ́ àwa lọ́gbọ́n. Àwa ọlọ́rọ̀ sísọ, eléyìí náà kọ́ wa lọ́gbọ́n o. But ask before you leap. Ask. Tó, àjọṣepọ̀ yín, a gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́. Ayanwale, a gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́. A gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ lẹ́nu yín mọ́. A gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́. A gbọ́dọ̀ gbọ́ o. This is more than, eléyìí is beyond human comprehension. Ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀, mi gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ìwọ tó bá mọ ìtumọ̀ ẹ̀ lọ bèrè. This is beyond human comprehension. This is beyond our comprehension. Mo ní kí n tètè wá ṣe fídíò yìí ni kó tó lọ fàfà. This is beyond human comprehension. Onítèmi yóò mọ̀ rẹ́rìn pé Ajia, ṣé ni mo sọ fún ẹ. This is beyond human comprehension. Tuali bàbá mi Wasiu. Tuali bàbá. Mo gbé fún yín. Mo jùrù. Mr. Ayanwale, ọ̀rẹ́ yín yóò bá yín kalẹ̀ o. Àjọṣepọ̀ yín yóò ní bàjẹ́ o. Kò ní bàjẹ́ o. Ẹ múra yín ṣinṣin. Gbogbo nǹkan tójú yín bá rí ń bẹ̀, mèṣọ́nu. Gbogbo nǹkan tẹ́ bá rí padà bọ̀ wá ń bẹ̀, mèṣọ́nu. Ẹ má jẹ́ ká gbọ́ pẹ́kẹ́. Like, lórí ọ̀rọ̀ yìí báyìí sí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lọ dojúbò báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, they cover their faces. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ti fẹnu sí rádaràda. Ẹ dojú yín báyìí, ẹ cover ojú yín báyìí. Ẹ̀yin tèmi, ìwọ tó bá kọ́ ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ yìí tí ẹ bá ẹ. Ìwọ tó bá kọ́ ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ yìí, wọ́n ti jẹ́ máyé. Mo tún sọ, ìwọ tó bá kọ́ ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ yìí, ó ti tán fún ẹ. Láàárín ọ̀gá sọ́mọṣẹ́,
láàrin ọkọ àtìyàwó, láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, láàrin business partners tí wọ́n ti wà tipẹ́tipẹ́, láàrin ọmọ ìyá méjì, láàrin even àwọn ọmọ bàbá sí bàbá, àwọn ọmọ like they been used to each other, something wa happen. Kọ́ ẹ̀kọ́. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ní tèmi. Ẹ wo past videos mi kẹ́ ẹ mọ irú nǹkan tí mo máa ń sọ originally lórí àlééfà yìí. Mo kọ́ ẹ̀gbọ́n, mo kọ́ ẹ̀kọ́. Ẹ ṣeun. Ẹ ṣé sá o. Tuali bàbá mi. Tuali bàbá Wasiu. Tuali bàbá sá.